Mo kí wa a máa kú dédé àkókò yìí, ṣé àárọ̀ ni ọ̀sán ni tàbí alẹ́, ibikíbi tí a bá wà a kú bí ojú ọjọ́ ti rí níbi tí a wà, àánú Ọlọ́run ní fi wá sílẹ̀. Agba Oseere yìí tí gbogbo wa mọ̀ sí Alebiosu, àwòlóòjọ́, ìṣòro àti wàhálà tó ń dojúkọ, ó máa mú kó sàwọn nǹkan kan tó yani lẹ́nu lọ́pọ̀lọpọ̀. Èyí tẹ́yin náà yóò lọ gbọ́ nígbà tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní wo fídíò yìí. Ẹ wò, a ò ní rí dààmú, wàhálà àti ìdààmú ò ní fi ọ̀dẹ̀dẹ̀ wa ṣe ibùgbé. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe, ẹ jẹ́ bá subscribe sí ìkànnì Only Jesus TV ká lè máa mú tuntun wá fún wa ní gbogbo ìgbà. Tèmi òjọ tàná eléyìí tún yàtọ̀, bó ṣe lọ ní Agbala Gabriel ni. Ẹ bá wa like, ẹ bá wa comment, kẹ́ ẹ bá wa share, ó yá lókè lọ́hùn. Jésù àánú ni mo béèrè, àánú ni mo béèrè, bàbá o àánú ni mo béèrè, àwíjàre màá kọ́ o, àánú ni mo béèrè o, àánú rẹ bàbá ni mo tọrọ, olùbùkún ayérayé rẹ ló bùkún fún ẹyẹ ìwò, jọ̀wọ́ wá bùkún mi. Mo bẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi káàkiri ogun mẹ́rin àgbáyé. Àwọn alàgbà Gabriel wọ́n sọ pé lọ́la àwọn ń bọ̀ láti gbé mi jáde, pé kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi kẹ́ lè ràn mí lọ́wọ́. Mo bẹ̀ yín ni ẹ ṣàánú mi. Mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ fíìmù yìí láti 1979, ó ti pé 45 years tí mo bẹ̀rẹ̀. Gbogbo àwọn ọmọ tí mo kọ́, ẹlòmíì tó nílé méjì, tí wọ́n nílé mẹ́ta, àwọn tó ní mọ́tò, tí wọ́n ní oríṣiríṣi nǹkan. Èmi dẹ̀ ń ṣe, mo dẹ̀ ń fagbára ṣe. Tẹ́ bá ń wo fíìmù mi, ẹ máa rí pé gbogbo agbára ni mo fi ń ṣe. Ṣùgbọ́n mi ò ra kẹ̀kẹ́ rí láyé mi. Ilé tí mò ń gbé, mo gbabẹ̀ ni. Mo ní àwọn ọmọ mẹ́ta, wọ́n wà ní institution, àwọn kéékèèké náà wà níbẹ̀. Wọ́n ní wọ́n ń bọ̀ lọ́la láti wá interview mi, láti gbọ́rọ̀ lẹ́nu mi. Mo bẹ̀ yín ẹ ṣàánú mi, ẹ ṣàánú mi. Orí mo fi kọrin tí mo kọ́kọ́ kọ yẹn. Mo bẹ̀ yín kí tèmi bá má gbé. Ẹjọ́ mi ò lẹ́nì kankan, àfẹ̀yìn fans mi, àfẹ̀yìn fans alàgbà Gabriel ni mo ní. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Mi ò fẹ́ dúró lórí fíìmù nìkan mọ́. Mo fẹ́ máa tajà. Mo fẹ́ kẹ́ ràn mí lọ́wọ́ láti tajà. Mo fẹ́ owó pé tí n bá bẹ̀rẹ̀ sí ní tajà yẹn tó jẹ́ pé mò ń tà ní big way. Àwọn èèyàn wọn máa patronize mi, wọ́n máa bá mi rà, má lè máa fi gbọ́ bùkátà àwọn ọmọ mi àti ara mi àti ẹbí mi. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Mo bẹ̀ yín lórúkọ Jésù ni mo bẹ̀ yín. Lóòótọ́ ọmọ ìjọ mímọ́ ni mí. Àwọn èèyàn máa ń wò mí, wọ́n rò pé babaláwo ni mí. Mi kì í ṣe abaláwo, wòlíì Ọlọ́run ni mí. Ní ìjọ Celestial, wòlíì Ọlọ́run ni mí o, tọ́lọ́run pè. Ọlọ́run tún sọ fún mi pé mo gbọ́dọ̀ lọ gbéjọ kalẹ̀ gẹ́gẹ́ bí olùṣọ́. Àmọ́ gbà tí ó ṣàgbára fún mi láti lọ gbéjọ kalẹ̀, mo máa ń lọ sínú ìjọ mi, àwọn tọ́run bá rán mi sí, màá sọ pé báyìí ló wá wí, báyìí ló wá wí, mo dẹ̀ ń lọ mi, mo ń ṣiṣẹ́ ara, mo tún ń ṣiṣẹ́ mi. Àmọ́ láti ìgbà tí mo ti lọ location kan tí mo pe àkọlé fíìmù yẹn ní àjẹkù orò, mo ń ṣiṣẹ́ yẹn lọ́wọ́ ni wọ́n ta mí lọ́fà, wọ́n ń pọ̀ ẹ̀jẹ̀ mímú àti ẹnu. Ìgbà táwọn èèyàn dù títí tẹ́jẹ̀ yẹn ò yọ mọ́, ó wá jẹ́ láti ìgbà náà ni ò wá òkè. Á kàn máa rẹ̀ mí láti inú, oríṣiríṣi nǹkan ń ṣe mí ni mo fi wá. Àwọn Agbala Gabriel ti ṣe tán láti wá sọ́dọ̀ mi lọ́la, láti bẹ gbogbo olólùfẹ́ títí wọn àtolólùfẹ́ ti tèmi náà wípé a ò lè máa wálé bí oṣù ń ràn. Ẹ má jẹ́ kó dìgbà tá a bá kú kẹ́ tó appreciate wa. Nǹkan tẹ́ bá dé, mo fẹ́ máa tajà ni, mo fẹ́ máa tajà. Nígbà mo ti sick náà, àwọn èèyàn ò pè mí sí fíìmù mọ́, torí tí wọ́n bá pè mí sí fíìmù mi tí n bá débẹ̀ tẹ́jẹ̀ ń yọ nímú àtẹnu mi, wọ́n á wá ní kí n lọ dáwọ́ wọn padà pé mi ò lè ṣiṣẹ́. Màá dẹ̀ padà sílé gbà tí ó sì nǹkan tí mo ṣe. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni, lórí ìtọ́jú mo fi Kristi mo fi bẹ̀ yín.